olórí burúkú Iyabo Òjó lolóṣì tó máa mọ sàárì àwọn ọmọ àtàwọn ọmọ ẹ̀. ó tún ti hi ọmọ tuntun tó ṣẹ̀ bí yẹn ó tún hi ọmọ tuntun tó ṣẹ̀ bí ẹ jẹ́ ká fọ́ gbogbo ẹ̀ lójú everybody ká mọ bí tá a kù sí àwọn talẹ̀ ń bá wí talẹ̀ gbẹ àwọn lè fẹ́ máa fi ọ̀dẹ́rù bá bí báyìí mo ti sọ fún yín tí n bá bẹ̀rẹ̀ tèmi ó máa le ẹ má gbé wèrè wá bí ẹ má gbé wèrè wá bí ẹ má gborí burúkú wá bí a ní kí àfẹ́ nǹkan ní àfẹ́ tó bá jẹ́ ìlú òyìnbó ni àwọn èèyàn á ti protest tó bá jẹ́ ìlú òyìnbó ni àwọn èèyàn á ti protest ibi tá a wà ní ibi tá a bára ìlú tá a bára wa ni àwọn èèyàn á ti protest bàbá mi ṣe kíní o tún ti court mi mo ẹ ti àwọn kíní ni tó bá jẹ́ ìlú òyìnbó ni àwọn bàtà mi ṣe kíní sẹ́ẹ̀. How can somebody cursing children every time? Cursing children every time. And wíru. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko lẹ́yìn odi. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu arábìnrin yìí wípé ọjọ́ wo ni Lizzy Anjorin máa pààrọ̀ ìwà ẹ̀ tí ìwà ẹ̀ máa yí padà. Ọmọ jòjòló tí Iyabo Òjó ṣẹ̀ṣẹ̀ gbà tí Priscilla ṣẹ̀ bí Lizzy Anjorin ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ́ èpè fún ọmọ náà. Ǹjẹ́ nǹkan tí Lizzy Anjorin ṣe ǹjẹ́ ó bójúmu àbí kò bójúmu? Ẹ jọ̀wọ́ ẹ jẹ́ á kọ sórí comment section ká bàa lè sọ̀rọ̀ lórí rẹ̀. Ẹ jọ̀wọ́ ẹ subscribe ẹ share comment sórí YouTube channel wa. A ò ní rí jù báyìí lọ sí ìjọ́ mìíràn ọjọ́ rẹ̀. Ire lójú òun rí ó dàbọ̀ ó tún dìgbà mìíràn.